ẹ̀rù ń yọ ẹ̀rù ń yọ mí bà tí mo bá ti rántí ọjọ́ àti rọ̀run. Ẹ̀rù ń yọ mí bà ayé ilé. Ẹ̀rù ń yọ mí bà tí mo bá ti rántí ọjọ́ àti rọ̀run o. Ọ̀pọ̀lọpọ̀ ní ìbẹ̀rù. Ọ̀pọ̀lọpọ̀ owó ti fọ́ ojú inú wọn. Ọ̀pọ̀lọpọ̀ owó ti di etí inú wọn. Bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ léèrè kí ló wálé ayé wá ṣe, a ní mo wálé ayé wá lówó ni. Bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ léèrè pé kí la fi mọ ọmọlúàbí láàrin àwọn ọmọ Yorùbá, alówó ni. Olómú mi sọ̀rọ̀, mo ní nígbà míì tí n bá rántí ọ̀rọ̀ Yorùbá agbọ̀run lójú mi, torí níbi tó bá ti yẹ ká bá ọgbọ́n tá bá àgọ̀ ń bẹ̀rẹ̀. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ tọ̀kùlú ilẹ̀ Yorùbá tán gbàbọ̀dè tí ìran Yorùbá nítorí owó. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ilẹ̀ Yorùbá tó yẹ ká máa pè ní aṣíwájú rere, ṣùgbọ́n tó wó yí orúkọ wọn padà tẹ́ndẹ̀ẹ́ni tí ń gbàbọ̀dè torí ìran tó ti jáde. Níbi tó ti yẹ ká bọ́gbọ́n agọ̀lá bá ń bẹ̀. Ẹ wá wo didi kábíyèsí ìlú tó yẹ kí gbogbo ìlú máa rá bàbà ká máa forí balẹ̀ fún, pé ọba wa ṣènìyàn, ọba wa jẹ́ ènìyàn rere, ọba wa ká ọ̀rọ̀ ìlú, ó ká ọ̀rọ̀ ìlú sí àìgbẹ́dọ̀ má ṣe, ṣùgbọ́n tó wó ti yí orúkọ kábíyèsí padà, tó jẹ́ pé kábíyèsí la bá nídìí bí ìran Yorùbá ó ṣe wó torí owó olóṣèlú. Ọba àbábá níbi kátòlú tó jẹ́ pé òun gangan lálágbódegbà àwọn tí ń da ìlú rú, ẹni ó yẹ kó tùlú ṣe ní dalérú ní dàlúrú. Ẹ wá wo àwọn tó gbàbọ̀dè ìran Fúlàní fún ìran títí wọn, tí Fúlàní ń ba ilẹ̀ bàbá wọn jẹ́ tínú wọn dẹ̀ ń dùn torí owó. Yorùbá sọ wípé owó máa tán ọmọ ènìyàn ló máa kù, ṣùgbọ́n lọ́dọ̀ títí wọn ọmọ ènìyàn ọ̀tán owó ní òkú ni. Wọ́n yí orí Yorùbá kodò nítorí owó ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn á jáde síta ìtàn tí ò ṣẹlẹ̀ rí nínú ìran Yorùbá, á la ẹnu tìsàlẹ̀ ètè tìsàlẹ̀, á la mọ́tò ké gbà, á dorí ìtàn Yorùbá kodò nítorí owó ni. Ni mo ṣe kọrin yẹn lẹ́ẹ̀kan pé ẹ wá wáyé ọlọ́gbọ́n lóde tó sí òkú ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò. Ó ti gbàgbé, ó fẹ́ lọ sí òkú ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò, ó mú àbúrò dání. Ẹ mọ̀ pé ó sọ fún àbúrò pé tóun bá ti kú bóun ṣe ṣòkú ẹ̀gbọ́n nìkan ṣe ṣòkú òun. Ẹ̀yin ìran ọ̀dàlẹ̀ tí ń gbàbọ̀dé ti ìran rẹ̀ ẹ̀rẹ́lé ayé wá. Ẹ̀yin tẹ́ ẹ pé bìrìkòtò tẹ́ ẹ pé bìrìkòtò tẹ́ ẹ ọ̀gánáìsì ìpàdé òfò, ìpàdé ìranù nítorí owó, tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ kó ìran Yorùbá sínú ìgbèkùn ayérayé ni. Ẹ̀yin nu Ọlọ́run nítorí owó ni. Ọ̀pọ̀ ń ṣe nítorí ipò tó ti gbàgbé méjèèjì a máa fi nílẹ̀. Bóòdè ló ní fi méjèèjì lẹ̀, àwọn gangan rẹ̀ ṣetán láti fi ẹlẹ̀. Owó a máa ya kúrò lọ́dọ̀ ẹni, bẹ́ẹ̀ ni ipò a máa fi nílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wálé ayé mọ̀yà bíi pé wọn ò ní lọ. Wọ́n ti wá gbàgbé pé ipò tí àwọn gan ń jà fún lọ́wọ́lọ́wọ́, ipò tó torí ẹ̀ tán fi fẹ́ bà gbogbo ilẹ̀ Yorùbá jẹ́, àwọn kan ló ti wà ń bẹ̀ lánàá.
ẹ wá wáyé àwọn ọ̀daràn ilẹ̀ Yorùbá tágbẹ́mìtì sílé Saheed Ẹlẹ́gùṣì táwọn akóbá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tówó jàrá àwọn tówó jàrá ń bà nínú wọn. Not all the Yorùbás obas àwọn tówó jàrá ń bà nínú wọn. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí àárín wọn tí ń pọ̀ lánìyọnu tọ́rọ̀ kọ ọwọ́ wọn ti tó tán bá bayé Yorùbá jẹ́ tán wọ́n á pè pàdé ọ̀ràn táwọn náà wọ́n á dágbádá àbùkù tán wọ́n á gbé adé ẹ̀tẹ́lẹ̀ lórí tán náà fẹ́ lọ ṣe mítìn wọ́n fẹ́ lọ ṣe ìpàdé àlàáfíà ní pálásì Ẹlẹ́gùṣì táwọn fúnra wọn dẹ̀ mọ̀ pé kì í ṣe ìpàdé àlàáfíà ìpàdé tó tuta Yorùbá sínú oko ẹrú ní Fúlàní ìpàdé tí ò fún Fúlàní lórí ọ̀fẹ́ láti máa pa ìran Yorùbá lọ ni. Ẹ gbàgbé ni pé ohun tọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á tẹ́ ẹ bá fi gọ̀ǹgọ̀ fà á ó lè jórí yín gan ló máa jálé lórí. Àwọn Fúlàní tán torí ẹ̀ tán rábàbà tán sọ́ra wọn di ọ̀tá ìran tán ti jáde tán gbàbọ̀dè ti ìran wọn. Wọ́n wà nínú àjẹ́ndà Fúlàní láti pa. Ẹ gbọ́ mi bí wọ́n wà nínú àjẹ́ndà àwọn Fúlàní láti pa. Mo lẹ́ ẹ̀ gbọ́ mi dáadáa. Àwọn ọba tó ń rò pé wọ́n ń gbàbọ̀dè fún ọmọ Yorùbá tó fẹ́ máa lùlù bámúbámú làwọn yó àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan they have security. Ọ̀pọ̀ náà wá sọ pé ọlọ́pàá mẹ́ta ọlọ́pàá mẹ́rin ní iṣọ́ mi. Wọ́n ti gbàgbé pé torí àwọn àjòjì ènìyàn tẹ́torí ẹ̀ ń gbàbọ̀dè fún ìran Yorùbá àwọn gan wà nínú àjẹ́ndà wọ́n wà nínú àjẹ́ndà wọn yẹ láti pa láti lékò lórí oyè láti gba pálásì lọ́wọ́ wọn lórí Ọ̀làndò àwa ṣe mọ́ wọn lára pé yéyeye àṣeníṣera rẹ̀ ó máa ṣe àṣeníṣera rẹ̀ ó máa ṣe ẹ̀bùn ìkàtẹ́ ẹ̀gbìn sílẹ̀ ẹ̀yin fúnra yín lẹ́ ó padà tọmọ lẹ́ ó padà wú jẹ. Mo ti sọ́nà ọ̀rọ̀ mi dáadáa pé Fúlàní have a gift for them. Nígbà yẹn mo ní mo gbàdúrà Ọlọ́run ò ní jẹ́ kó gba gift ọ̀hún ṣùgbọ́n mo ti kó àdúrà mi padà. Ìlú ẹni àmọ̀rí ìbá àkútẹ̀ ń lù fọ́mọ Yorùbá àwa náà bẹ̀rẹ̀ sí lù fún yín. Ìgbà tọ́wọ́ Àbáṣà tẹ Ọbásanjọ́ àwa ìwà lára àwọn tó lórí òkè ìrọ̀ Ọbásanjọ́ ò gbẹ́dọ̀ kú Àbáṣà ò gbẹ́dọ̀ rí pa láì mọ̀ pé ọ̀tá wa là ń túlẹ̀ nínú ìdè. Àwọn tí ń gbàbọ̀dè fún ìran Yorùbá tán torí àjòjì tán jò òkò ìbàdànjẹ́ sí Orísun tán ti jáde tán torí ìran Fúlàní tí ò níran tán ba ìran títí wọn jẹ́ Fúlàní tí ò lórúkọ táwọn wá ń ba orúkọ ara wọn jẹ́. Mo ti sọ̀tàn yẹn rí mo ní ẹran tí a kọ mọ́ borí owó ó ti lórúkọ tó dára tẹ́lẹ̀ rí nínú ìran Yorùbá ṣùgbọ́n nítorí Fúlàní Ṣàgàrí ó ba orúkọ ara rẹ̀ jẹ́ ní gbogbo ìlú Ìjẹ̀rò Èkìtì. Ẹ̀yin agbàbọ̀dé tẹ́pẹ́lẹ́mọ́ tẹ́ rò pé nǹkan tẹ́ ń ṣe dára ẹ̀yin náà ní ipa ó ní tàtà máa sọ nípa titi yín lọ́jọ́ ọ̀la. Olórí mùsùlùmí kan sọ nígbà kan ó ní Ọbásanjọ́ ní ó lẹ́san lọ́dọ̀ Allah ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ wọn. Sáà ẹ̀yin náà lẹ́jọ́ tẹ́ ẹ rò àwa náà ní tàtà sọ nípa titi yín. Ìtàn ìwà búburú tẹ́ ẹ wù ú lẹ̀ fún ìran Yorùbá tẹ́ ẹ wá lọ organize meeting
tẹ́ tó ń ta ọmọ Yorùbá tẹ́ pè ní peace meeting for the Yorùbá days tẹ́ dẹ̀ mọ̀ pé there is nothing like a peace in that meeting pé ìbànújẹ́ igi ìbànújẹ́ lẹ fẹ́ gbé fún ìran Yorùbá and you allow yourself to use against the Yorùbás. You allow yourself to use against your origin. You allow yourself to use against your own identity. Ó mà ṣe o. Ó ṣe fọmọ tí ń jẹ́rú. Ó ṣe fún ẹni tó yẹ ká bọ́gbọ́n lọ́pọlọ ẹ̀ tó jẹ́ pé agọ̀lá bá ń bẹ̀. Ó ṣe fẹ́ni tó yẹ kó máa tòlú tó jẹ́ pé òun ló wà nídìí dàlúrú. Ó ṣe fọmọ ọkọ tá a bá ní ipò ọmọ àlè. Ẹ̀yin onímìtì ìsọnù November 7 today is November 3rd àti wà ní ọjọ́ kẹta nínú oṣù kọkànlá 2024. Ẹ̀yin onímìtì ìsọnù ẹ̀yin náà ní tẹ̀tà sọ nípa titi yín. Ẹ̀yin onímìtì kàríkà shop that there is nothing you cannot do because of money. Ìtàn náà wà nípa titi yín tá a máa sọ pé ẹ̀yin náà wà lára àwọn tó roko ọ̀nà tí Fúlàní ó fi máa pa ẹ̀. Ìtàn náà wà nínú ẹwà ìtàn wà bákan méjì ní ìtàn bẹ́ẹ̀ bákan méjì náà lọ́rọ̀ ayé ìmọ́lẹ̀ ń bẹ òkùnkùn ń bẹ a mọ àwọn tá a máa tò sínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ la mọ àwọn tá a máa tò sínú òkùnkùn. Ẹ̀yin onímìtì ìsọnù àárín àwọn ọba ilẹ̀ Yorùbá Ògún. Ẹ̀yin onímìtì ìsọnù àwọn ọba ilẹ̀ Yorùbá ò fẹ́ràn ara wọn. Ẹ̀yin onímìtì ìsọnù ìtàn wà tá a máa sọ nípa títí pé ẹ wà lára àwọn tó ta ìran Yorùbá fún Fúlàní. Ìtàn wà tá a máa sọ nípa títí tí orúkọ yín yóò wọ̀n bẹ̀ tí àrọ́mọdọ́mọ yín yóò bá pé ẹ̀yin náà wà nínú àwọn that give Fulani avenue to resume killing the Yoruba race. Ìtàn wà tá a máa sọ nípa títí yín pé ẹ torí ojú kòkòrò ẹ ta Yorùbá lọ́pọ̀ fún Fúlàní pé torí tí ẹ ní tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀ mọ̀ pé wọ́n ti gbà lọ́wọ́ ìrandíran bàbá yín ni torí pé ẹ fẹ́ jẹ́ ẹ wá torí ẹ wá ta ìran yín lọ́pọ̀ fún ìran Fúlàní. A ní ìtàn wà tá a máa sọ nípa títí yín. Ìtàn wà ẹ̀yin onípàdé November 7 ni o àtẹ̀yìn ọba kàríkà shop. Mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ ṣáà máa bá mi ṣí ẹ torí mo wá orun yẹn ò wá pé èyí ṣe ibi tó bá ti yẹ ká bá ọgbọ́n tó jẹ́ pé àgọ̀ ní ìran Yorùbá ń bá bẹ̀. Mo wá wo lọ ṣàkún mo wo lọ sọ́tún mo wo lọ sósì mo wo wájú mo wo ẹ̀yìn pé bí ìran Fúlàní bá ń pa millions of the Yorùbás you will never see the elders in Fulani land to condemn them. They will use the Yoruba to destroy the Yoruba. Alẹ́ yóò ní meeting November ìsọnù yìí. Ádà ti gbé kúrò lọ́dọ̀ Ẹlẹ́gùṣì o. Ẹ yóò sì wà lọ́dọ̀ Ẹlẹ́gùṣì o. Ìtàn máa sọ nípa títí yín. Ẹ lọ́wọ́ ń bẹ̀. Let me give you one short story. Tí mo túbọ̀ láti ẹnu bàbá Professor Báyìí. Máì kú jọ. Máì kú. The short story tí mo gbọ́ lẹ́tẹ̀ẹ́nu bàbá Professor Banji Akíntóyè Àrólé Awólọ́wọ̀ in 1953 nígbà tí àwọn òyìnbó sì wà lọ́dọ̀ wa ń gbà yìí
ìtàn 1963 òyìnbó lóyè ń ṣàkóso but we have a prime minister. wọ́n ní nínú òfin western region that time wọ́n máa yan àwọn mẹ́rin kan wọ́n á yàn wọ́n ní ilẹ̀ haúsá wọ́n á yàn wọ́n ní ilẹ̀ Ìgbò wọ́n á yàn wọ́n ní ilẹ̀ yorùbá mean south west and east. Sorry, north. The òyìnbó people tó jẹ́ control general àbí kílẹ̀ pé ẹ̀ṣá ẹ̀ ti mọ̀ àwọn bàbá wa tó wà láyé ìgbà yẹn lọ́wọ́ ti mọ system tó ń lò. Governor General, thank you. He allowed the Hausa people to choose their own candidate, 4 candidates. Bami ambassador, Oguomo, ní wọmi. Ìbànújẹ́ ò ní kàn yín ambassador. Àwọn àgbà ní níre là ń sọ̀rọ̀ atare. Níre ni ó máa bá yín ní gbogbo ọjọ́ ayé yín. Ẹ fi wọ́n lẹ̀ ẹni bá bínú sí yín bínú sólódùmarè. Kò dẹ̀ sẹ́ni tí ń bẹ́lẹ̀dà rẹ̀ jà tí ń gbé fún. Ògo yín ò ní wọ́n bàbá mi. Ire ayé yín ò ní fò yín rò. They have already allowed the Prime Minister of North to pick the 4 candidates. They allowed the Prime Minister of East to pick our own candidate. Ìtàn tí mo tún gbọ́ láṣẹ alẹ́ yìí ni alẹ́ ní bá rìn má gbà kì í ṣìnà ambassador ẹ̀ ní ṣìnà. Ó wá kó ti Yorùbá ohun tí mo kọ́kọ́ mú jáde nínú ìtàn yẹn lálẹ́ ni pé àṣé ó ti pẹ́ tí Yorùbá ti ń ní ọ̀tá bọ̀ ló wá jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ẹni bá ti ní ògo á ní ọ̀tá. Àdúrà tá a máa gbà ni pé kí ọ̀tá àtìlé tó mọ ni àtìlé tí ò mọ ni kó mọ́ borí ẹni ni gẹ́gẹ́ bí ọ̀tá tí ń ja Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó fi jẹ́ pé ọ̀tá Yorùbá ni Yorùbá ara wọn kò tọ́lọ́run máa gbé wa borí wọn. Bàbá Jeremiah Oyeniyi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ with Yorùbá leader that time. Bàbá mi Abíọ́dún Ìbídòkun yóò dára fún yín sà. Àgbàrá ìfòkòtò ilé ayé yóò ní fòyín ru. Pé wọ́n ti yan èèyàn mẹ́rin that they will submit in the federal. The Òyìnbó that the Governor General now pick another 4 people, a Yoruba man, against the wish of the Yoruba race. Instead of tó máa fi jẹ́ mẹ́rin títí wọ́n wá jẹ́ mẹ́jọ. Wọ́n ní nígbà táwọn yẹn wá dé house àwọn mẹ́rin tó bá yàn yẹn wọ́n á pass through house tí house bá ti approve wọ́n á lọ submit orúkọ wọn federal. Bàbá wa nígbà tó dúwà di ọjọ́ tí àwọn house máa jókòó the 4 authentic Yoruba man pure. Mo sì máa béèrè lọ́wọ́ bàbá mi Professor Banji Akintoye pé bàbá please that 4 great man I need their name torí Yorùbá gbọ́dọ̀ gbọ́ nínú ìtàn wọn àrọ́mọdọ́mọ wọn gbọ́dọ̀ máa gbórúkọ bàbá wọn pé iṣẹ́ rere ń tán pè ní ọmọlúàbí tán dúró nídúró ọmọ ọkọ. Wọ́n láwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin yẹn fúnra wọn wá dìde ní house pé ẹ̀yin house ẹnikẹ́ni tó bá dìbò fún àwọn bíbá yìí tó bá rúre kò ní sọ̀ọ̀rì. Ẹnikẹ́ni tó bá dìbò fún àwọn bíbá yìí that you know that the Prime Minister kì í ṣòun ló yàn wọ́n pé òyìnbó want to use them against their own people. He want to turn us at a òyìnbó wo ni bàbá lóye o traitors ọ̀dàlẹ̀
that they want to use them to scatter the Yoruba race. But any representative or senator that votes for them in this parliament, tó bá rúre kò ní sọrí. Àwọn tí Yorùbá yàn ní kó lọ ṣojú wọn. Wọ́n ní bàbá ní gbogbo àwọn tó wà ń bẹ̀ pé what? Ìjọ táwọn ti rìn àwọn òrìrú eléyìí. A true Yoruba man that they want to use against the will of the Yorubas. The four of them, they reject that offer. Pé nígbà tá máa submit orúkọ fún òyìnbó, ó shock. Nígbà tí òṣorúkọ ilé tó ń kọ́lẹ̀. Pé àwọn yẹn kọ̀. They did not allow the white man to use them against the people, against the Yorubas. Ṣùgbọ́n àwọn kan lóde òní torí owó bí Banji Ayílóge, bí wòlíì Lúsúférì, Wálé Ọlágúnjú, Israel Ekiti, àwọn tọ́lọ́run pè wọ́n. You know them. You know all of them. That they allow the Fulanis to use them against the will of the Yoruba race. That you know majority of them, because of money, they allow the politician, the corrupt politician, the notorious armed robbers, the notorious kidnappers to use them against the will of their own people. Wọ́n wá lọ organize a meeting November 7 oṣù kọkànlá yìí. Meeting tàfẹ́ ṣe yẹ ló máa mú kẹ́nu Yorùbá ó kò. Meeting tàfẹ́ ṣe yẹ ló máa mú kí àwọn ọba Yorùbá ó fẹ́ràn ara wọn. Yorùbá ní pé rìkíṣí tó pa wọ́n pọ̀ ló máa tú wọn ká. It is because of the letter that we give the Yoruba freedom. Tí Sunday Igboho gbé lọ sí London. The majority àwọn tó ń takò ń tán pè ní òmìnira Yorùbá, the independent for the Yoruba race, ọmọ wọn ò sí ń lé o. Ibi tó ti ń gbádùn nǹkan tán pè ní independent náà kó àwọn ọmọ wọn sí. Ibi tá a lè pè ní nation tó ń gbogbo ń ṣàn bó ṣe yẹ kó ṣàn, tí iná ń ṣàn láì dáwọ́ dúró, tí omi ẹ̀rọ ń ṣàn láì dáwọ́ dúró, ìgbàyégbádùn ọmọ ènìyàn ń ṣàn láì dáwọ́, ẹranko tó wà ń bẹ̀ gan tó ń ṣàn. Wọ́n ń jèrè ń tán pè ní nation. Ibẹ̀ la kọ́ àwọn ọmọ wọn sí o. Wọ́n wá ń lò wọ́n against our own origin. Ẹ rí pé oníbọ̀dé ni wọ́n. Ìtàn máa sọ nípa títí wọn. Ìtàn ò lè gbàgbé kó má sọ nípa Banji Ayílóge àti Dr. Akefaponda àti Wálé Ọlágúnjú, Ìkúrìrì David Hamilton and Frank Bello. Ìtàn máa sọ nípa ti gbogbo yín. How you allow the corrupt leadership to destroy the Yoruba race. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní bákan méjì ní ìtàn. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ohun tẹ́ ẹ bá ṣe, èyí ò bá ṣe làórò bó bá lọ. Ṣé bá ń sọ̀rọ̀ nípa Awólọ́wọ̀ léni? Bàbá tèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí, ó ní Awólọ́wọ̀ give old Ondo State professor, doctor, chartered accountant, engineer, mo ní yes. Ó ní àfi bíi pé àwọn Ondo àti Èkìtì wọ́n fi ìwé ṣe wọ́n àkókò ìlàjẹ bíi pé wọ́n ṣẹ́ṣó kẹ́ṣà máa kàwé látọ̀run wá ni, kẹ́ṣà máa kàwé ṣá ni. Ó ní Awólọ́wọ̀ dẹ̀ wá ṣe ọ̀nà yẹn nígbà tí Awólọ́wọ̀ ti rí súra wọn pé àwọn ilé kàwé lójú oorun o. Ó wá kúkú wá fún wa, he now create avenue tí ìwé tó fẹ́ kàyé tí ó fi rọ̀ wọ́n lọ́rùn. Ìtàn máa sọ nípa títí yín náà. Bí Yorùbá ṣe rí ọ̀nà àbájọ láti rí ayé gbé
tí wọ́n ń lò yín to block that way. Mélòó la fẹ́ sọ nínú ribiribi tábólọ̀wọ́ ṣe? Mélòó la fẹ́ sọ nínú ribiribi tí Adékúnlé Ajáṣe? Wọ́n bẹ̀rẹ̀ dáadáa, wọ́n parí ẹ̀ síbi tó dáa. Alhaji Lateef Jákàndé. Mo lè ká àwọn bàbá ń gbà yẹn lọ́run tábà ń gbà tẹ́mi wà lẹ́kọ̀ọ́. Wọ́n á ní tí ò bá jẹ́ ọlá Jákàndé bóyá àwọn ìbá má rí ilé lórí. Ó fi ilé níní ó fi rọ̀ wọ́n lọ́rùn. Ẹ̀yin kọ́lé nìsà tó jẹ́ pé ilé onílé lẹ̀ ń wó kiri. Ẹni bá ti ṣẹ̀yìn lójú ẹsẹ̀ títì máa jẹlé ẹ̀ a máa sọ nípa títí yín. Bẹ́ẹ̀ ṣe dá ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ṣe gba ìbọ̀dẹ̀ fún ìran Yorùbá. Ọba tó lọ́wọ́ ń bẹ̀ a máa sọ nípa ẹ̀. My father told me that Adésọjí Adérẹ̀mí di Ọọ̀ni of Ifẹ̀ Ìjẹta fight for the Yorùbá race. Pé bàbá yẹn lọ sí London nígbà kan, kábíyèsí Tadéláwó, pé nígbà tó dé àwọn tó ń sọ lọ́run tó fojú àwọn òyìnbó rí pé àwọn ní wow. Àwọn ọba ìgbàanì ọ̀rọ̀ Yorùbá máa ń mọmú láyà wọn ni, most especially ìlú tó bá jọba lé lórí. Ṣùgbọ́n àwọn tó dé òní bí ìlú ìbá tú kó tú, bí ogun ìbá wọ̀lú kó wọ̀lú, àní káwọn ṣáà ti lówó. That is why you see kábíyèsí parading himself in the corridor of power, lọ́dọ̀ gómìnà, lọ́dọ̀ senator, lọ́dọ̀ house of rep, lọ́dọ̀ God. Could those people call themselves a man of God? Ìtàn máa sọ nípa títí yín. Tó fi lọ yín lọ́rùn láti organize a meeting pápápá. It is because you know that the brown envelope will come out of it. Owó iná ni. Owó tí lágbájá lélélélé tó fi dèrò ọ̀run. Owó iná ni. Owó tí lágbájá lélélélé tí ò lè gbápá tí ò lè gbẹ́sẹ̀ mọ́. Òun lẹ torí ẹ̀ tẹ́ fẹ́ fi kó Yorùbá wọnú ìgbẹ́ Fúlàní. It is a pity fún àwọn tó gbàbọ̀dè nítorí orísun wọn. Ìtìjú ńlá ni pé a lè rí àwọn kábíyèsí ń bẹ that supposed to defend the Yorùbá land. Pé olóṣèlú lè pè wọ́n kẹwàá kí owó Yorùbá bọ́ṣọ̀ lọ. Pé olóṣèlú lè lò wọ́n láti máa kọ́ àwọn ọba bá ti ń lùlù bámúbámú láyé àwa ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. It is a pity if Ọọ̀ni of Ifẹ̀ did not know the title or the post, the position that he hold in Yorùbá land. Tí Ọọ̀ni of Ifẹ̀ ò bá mọ bí ipò tó ń jókòó lé lórí yẹ that make him became a father of the Yorùbá land. Ìtìjú ńlá ni fún wa. Àwọn tó yẹ kó gbé kọ́ṣọ́ wa dání tó jẹ́ pé àwọn ló ń fọ́ kọ́ṣọ́ Yorùbá mọ́lẹ̀ that go against the freedom of the Yorùbá race. It is a pity. Pé ibi tí yẹ ká ti bá àwọn ọba wa á bá wọn bẹ̀. Ó ṣe ń yé mi bọ̀ ni. Wọ́n ti ní ká má bú àwọn kábíyèsí àdẹ̀ níbù wọn. À ń gbà wọ́n níyànjú ni. Káwọn náà kán rántí ìran àwọn tó gbàbọ̀dè fún ìran Yorùbá lánàá níbo náà parí ìrìn àjò ayé wọn sí. Àwọn ọmọ wọn dà lénìí. Majority ọmọ wọn nínú ká máa gbógun tira wọn lénìí lórí ọ̀rọ̀ tí bàbá wọn fèrú kójọ. Mo ló ṣe ń yé mi bọ̀ ni. When this journey started ní around 2021, no, yes, before kan tó lọ attack ilé olóyè Ìgbòho, odidi ọba ló sọ fún mi pé ẹ̀yin ọmọdé yìí ẹ fẹ́ fọ̀kòkò ọbẹ̀ wá. Mi ò lè gbàgbé that statement.
pé ẹ̀yin ọmọ yẹn fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dàbí Amẹ́ríkà, kó dàbí Canada, kó dàbí London, kó dàbí Japan. Mo ní kábíyèsí ṣé kò dáa ni? Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó fi dárú àwa ẹ̀ lóhùn. Mo jáde ní palace àwọn tájọ ló mo ní irú ẹni ò tó láti jẹ baálẹ̀ lásán, olórí ẹbí, kí n má sọ pé baálẹ̀. Ó ní when everybody is okay, who will be our driver? Kínínà ó wá bẹ̀rẹ̀ sí dárúkọ ẹ̀ gate man. Ìyẹn ni pé he has category some people as a driver, as a gate man. Ó ti pín ayé everybody. Bẹ́ẹ̀ níwájú Ọlọ́run kò sí first class, second class, third class. It is a pity. Tá a bá lè rí ọba ní àwùjọ àwọn tó ń pè pàdé bí ìran Yorùbá ó sì tún kí wọ́n bọ́nú ṣọ̀lọ̀ ẹlẹ́ẹ̀kẹta. That they allow themselves to be used. Bàbá ní àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin yẹn kọ̀, wọ́n á jẹ́ kó òyìnbó lò wọ́n tako ìran Yorùbá. Àwọn tó máa dìbò pé tí ẹ bá dìbò fún àwọn tí Awólọ́wọ̀ àtàwọn ìsọ̀gbé ẹ̀yàn, pé ẹnikẹ́ni tó bá dárúkọ àwọn tó dìbò fún àwọn tó bá rúre kò ní sọ̀rọ̀. Kì í ṣe páwọn náà ò fẹ́ràn owó, but wọ́n fi ìran wọn ṣàkọ́kọ́. ẹ̀yin onímítì ìsọnù, ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọlá níyọnu, ọmọ ò jẹ́ wòmùwòmùwòmù dáwáyé. Ẹni tí ò lógún lẹ́kìtì, tí ò lógún nìbàdàn, tí ń pera rẹ̀ nílógún lẹ́kọ̀ọ́. Adìyẹ funfun ò mọ́ra rẹ̀ lágbàá. Kí ló dé that you allow yourself to be used against your people? Kí ló dé tí ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá fi ń takòtà ń pè ní òmìnira Yorùbá? Any kábíyèsí that go against the freedom of Yorùbá, bí gbà tẹ́nìyàn bá go against ara ẹni. The majority of Yoruba people say that they want to return power to the kábíyèsí. Pé nígbà tí àwọn kábíyèsí tí agbára eku idà òfin ilẹ̀ Yorùbá wà lọ́wọ́ wọn, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn. Ọ̀rọ̀ yìí wá dàbí à ń torí àjà. Kábíyèsí ẹ wá ń sọ wípé àjà, à ń torí àjà yín tí wọ́n á ń béèrè pé ta ní ìjà lẹ́yìn kò lé òun. Ẹ̀yin tó yẹ ká bá nídìí ọgbọ́n, ẹ̀yin tó yẹ ká bá kẹ bú aṣọ yín lẹ̀, kẹ wọ aṣọ Gani Fáwẹ́hìnmí, kẹ wọ aṣọ bàbá wa Táíṣó Láàrin, kẹ wọ aṣọ bàbá wa bẹ́ẹ̀ Kọ́lá Sọ́kútì, that fight, use all their life to fight for the truth. Kábíyèsí torí ìjẹkújẹ ọ̀pọ̀ kábíyèsí mi, owó tán fún kò pé 1 million, owó mi ò pé 500, tó jẹ́ pé ó máa tán. Ó torí ẹ̀ ó sọra rẹ̀ di ọ̀tá ẹran tó ti jáde. That is why you see them give Fúlàní title, bọ́ba jíròrò, bọ́ba gúnwà, Jagungbadé, ẹni àwọn tó dúró láti tán ní àwọn fẹ́ pa ọmọ kan ṣoṣo, the only son that God of heaven give it to the Yorùbá. Pé tí orúkọ ọmọ ẹ̀ tí Fúlàní bá ti gbọ́, kí ìpayà kò dé bá ọkàn wọn. Àwa fúnra wa la lé sẹ́yìn odi, ẹ̀yin Yorùbá lẹ lé sẹ́yìn odi, ẹ̀yin Yorùbá lẹ fẹ́ pa, torí pé ẹ ti gbàbọ̀dè fún ìran yín ni. Ẹ̀yin dẹ̀ ni ẹ sọ irọ́ di òótọ́, ẹnu yín dùn ju ti Dúpẹ́ Onítìrí lọ. Ẹ pèlè nínú regional government, you now go and organize meeting. Ṣé rí gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá lọ, àánú yín ṣe mí púpọ̀.
ẹ lè sọ pé kò mọ ohun tó ń sọ ni. Ọ̀pọ̀ nínú yín tẹ̀sí mi pé irú ráàpù ìgbówó ni mò ń mu. Ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sí yín pé irú akó ọ̀gbó ni mò ń mu. Ṣùgbọ́n tó bá dọ̀la ẹ sọ pé a sọ bẹ́ẹ̀, ẹ̀yin ọba oníjẹkújẹ, ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Ẹ̀yin agbàbọ̀dé tí ìran yín torí owó olóṣèlú, ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Ẹ̀yin tẹ́ ń gbàbọ̀dé tí Yorùbá nítorí Fúlàní, ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. A gbọ́ pé lára ẹ̀yin kábíyèsí ẹ ti donate màálù káàkiri fún àwọn Fúlàní ká máa bá yín sìn. Èrè ìdí nìyẹn tí ẹ fi mú màálù, tí màálù fi wà important ju àwa ọmọ Yorùbá lójú yín. Ọjọ́ ń bọ̀ lÓlúwa wí o. Gbogbo ẹ̀yin agbàbọ̀dé tẹ́ ń gbàbọ̀dé tí ìran Yorùbá, ìtàn máa sọ nípa títí yín. Ipa tẹ́ ẹ kó bóyá fún ìdàgbàsókè Yorùbá ni, ipa tẹ́ ẹ kó bóyá fún ìṣubú Yorùbá ni, ìtàn máa sọ nípa títí yín. Ẹ̀yin ẹja ṣáwá àkúmọ̀ mojú dìde, ìtàn máa sọ nípa títí yín. Ẹ̀ ń jẹ́ lónìí, inú yín dùn, ẹ sọra yín di àwòdì, jẹun èpè sọ́ra, ìtàn máa sọ nípa títí yín. Ẹ̀yin onímítìn November 7, ẹ̀yin onímítìn tẹ́ fẹ́ kó àwọn ọba jọ, tẹ́ fẹ́ dágbádá àbùkù fún àwọn ọba wa, ìtàn máa sọ nípa títí yín. Àṣegbé máa sí láyé o, àwé ìgbẹ̀yìn ni kòrò, ń tẹ́nìyàn bá ti gbé òun la máa ká. Ìtàn máa sọ nípa títí yín o. Bánjí Ayélóge, ògbénú òkùnkùn tàbá sínú ìmọ́lẹ̀, ìtàn máa sọ nípa títí yín. Adéníran, Adéwálé, ìtàn máa sọ nípa títí yín. Gbogbo ẹ̀yin amòòkùnṣìkà tó jẹ́ wípé gbogbo ohun tẹ́ ẹ̀ forí ara yín rò ní bí ògúlùtù Nàìjíríà ò ṣe ní wọ mi, ó dẹ̀ máa wọ mi láṣẹ Olódùmarè. Ṣùgbọ́n ẹ̀ ń korúkọ yín sínú blacklist tí Ọlọ́run gan máa rí, tí Ọlọ́run á gbà yín ní kò pé ẹ̀yin wà lára àwọn tó fẹ́ dáṣẹ́ Ọlọ́run rú. Gbogbo ẹ̀yin agbàbọ̀dé, àkéyìn pé ẹ kú iṣẹ́. Wọ́n ti dórí ìkórìtà tá a sọ fún yín pé àníkẹ́ ẹ jáwọ́, ẹ tẹra mọ́. Ṣùgbọ́n nínú ibi tẹ́ ti ń gbàbọ̀dé fún ìran Yorùbá ni ìdájọ́ òjijì ṣe máa dé sórí yín. Ìṣẹ̀dá àwọn ọmọ tán ń pa, ìṣẹ̀dá àwọn ọmọ tán ń deny, ìṣẹ̀dá wọn máa bi yín léèrè. Ìṣẹ̀dá wọn máa bi yín léèrè. Tí tó bá jẹ́ pé mo fàyè gbá ni, a fẹ́ sanwó school ọmọ, ẹjọ́ mo ti get admission. Àwọn tó ti pè mí lórí ọ̀rọ̀ admission they are more than 6. Tí mo sọ pé lórí program ti tèmi, èmi ò ń gbowó fún èèyàn. Ẹ jájọ pọ̀wọ́pọ̀ kájọ gba ìran Yorùbá kò nínú ìgbèkùn. Ẹ̀yin tẹ́ ẹ mú kí iléèwé ó le koko fáwọn ọ̀dọ́ òní láti lọ, majority of you free education lè là kọjá. Ìtàn máa sọ nípa títí yín. Tẹ́ ẹ pọnmi tán tẹ́ ẹ rú omi, ìtàn máa sọ nípa títí yín. Ẹ̀yin gòkè odò tán lẹ bá rí afárá sómi pókè, afárá ìwọ máa bómi lọ ní títí ẹ, kí àwọn tó wà ní òdì kejì kán má bàa ní orí ọ̀fẹ́ àti sọdá síbi tẹ́yin wà. Ìtàn máa sọ nípa títí yín. Bámúbámú ni mo yó, mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Dádì mi, mọ́mì mi, ìtàn náà máa sọ nípa títí yín. Táwa bá ṣe àti yó, bẹ́ẹ̀ nìkan ò bá yó kò kàn wá. Ẹ̀ ń kọ̀tà ara yín lẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbàbọ̀dé fún ìran Yorùbá, ìtàn máa sọ nípa títí yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin la máa rí ìrírí yín dàbí ti Awólọ́wọ̀ tó jẹ́ pé ẹjí ní Ṣàgàrí, ẹjí ní Yar'Adua, ẹjí ní Abacha, ẹjí ní Babangida, ẹjí ní Abdulsalami ló wà nínú yín. Bí gbogbo ara bí kankan jọ Awólọ́wọ̀. Ẹ ṣojú ní ẹ̀ṣẹ̀ yín. Ìtàn máa sọ nípa títí yín. Bíbélì wípé ẹni tó mọ rere tó kọ̀ tí ò ṣe ó ń retí ìbínú Ọlọ́run ni.
The majority of you travel dáadáa. Ẹ mọ̀ bí ọ̀hún ṣe rí. And you know that we have the money to do it. Ẹ̀dórí Yorùbá kò dùn. Ìtàn máa sọ nípa títí. Ṣùgbọ́n mo fẹ́ kó ẹ mọ̀. Kò sí orú ìbọ̀dì tẹ́ ẹ lè gbà tó bẹ́ẹ̀ ìran Yorùbá lọ. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ní agbára tó. Ìrìn àjò yìí kì í ṣe ti ènìyàn, tí Olódùmarè ni. A ní ìran Yorùbá ń lọ. Mi ìmọ̀rú eré tẹ́ ẹ lè sá. That will deny the Yoruba the freedom. No, Yoruba will get that freedom. Ojú àwa tí ẹ̀yin tẹ́ ń Gbabode. Ojú àwa tí ẹ̀yin ṣekúṣẹ́yẹ. Ojú àwa tí ẹ̀yin afojúfẹ́ni tí ò fọkàn fẹ́ ìran Yorùbá. Ìtàn máa sọ nípa gbogbo ẹ̀yin tẹ́ ń Gbabode fún ìran Yorùbá. Ó dàárọ̀.